enlighten and educate our people on the more reason why the Yorubas should now decide their future away from Nigeria. This is just a road network, as you can see, and it shows that we can do better. We can create an economy and security and life that works for our people in YORUBALAND. But the current situation, this is KOIKIMEDIA, bringing the world closer to your doorsteps. The current situation that we have in Nigeria is not going to allow us to develop. Look at all the field and ask yourself, why should we continue to stay in Nigeria when we can have a new system and have a good relationship, and we will not be disrespected across the globe? But presently, as we speak, everybody knows that we have been marginalized and we have been suppressed by the Fulani Caliphate that is holding us backwards. Nigeria is about 60 years behind, and if we do not get out now, it might be too late. And that is why we are saying we can all come together and say we've had enough. There will be so much advantage in the YORUBALAND if I zoom all the way through. You know, we will go and field in it, right? We will have our own structure that works for us. Rural area, anything, but yet there will be sharing, even though it's a rural area. Ó dàbí ìgbà tá a bá sọ pé àwọn fíléèjì tiwa náà, tá a bá ń sọ fún yín pé fíléèjì gan ní ibi báyìí ó sàn ju ọ̀pọ̀lọpọ̀ African countries lọ, especially ìlú tẹ̀ ń pè ní Nàìjíríà. Àgbọ́yé tí kò yé àwọn èèyàn, wọ́n rò pé bóyá à ń bínú ni pé fún ìdí kan àbí ìdí kejì. Ẹ̀yin náà wo bí rural area ṣe rí. Bẹ́ẹ̀ ló ṣe jẹ́ kí àwọn abúlé tiwa náà rí. Ẹ̀yin wo gbogbo àwọn abúlé wa láti Kwara State títí dé Kogi, títí dé Ondo State, Ekiti State, títí dé Ọ̀ṣun, títí dé Ọ̀yọ́ State, Lagos. Ẹ rí pé gbogbo àwọn abúlé yẹn ó dàbí ìgbà tá a ṣe wà nígbà tó ṣe ìjà ogun World War II tán. Whereas abúlé kan lè ń wò nísìn, ìní ẹ̀wò gbogbo ẹ̀bùn ṣe rí nínú abúlé. Life tiwọn náà ó wà very quiet, ó yàtọ̀ sínú urban city. But àwa nísìn gbogbo àwọn abúlé wa, ìwọ náà wo gbogbo àwọn oko farms ẹ̀ bó ṣe rí. Àwọn abúlé tọ̀dọ̀ tiwa nísìn, àwọn terrorist kò jẹ́ káwọn bàbá wa lọ sóko, kò jẹ́ káwọn ìyá wa lọ sóko. KOIKIMEDIA bringing the world closer to your doorsteps. Ìwọ náà imagine kéèyàn máa gba núgbó báyìí nínú ẹni tó ń lọ láti Èkó lọ sí Kwara, Ondo, Kogi, Ọ̀ṣun. Ẹ wá máa bẹ̀rù pé kí Fúlàní má jáde núgbó pẹ̀lú AK-49 ọmọ máa lé wa pa. Ìyẹn ni bàbá wa Professor Banji Akíntóyè àti gbogbo àwọn tó jẹ́ ẹgbẹ́ ìlànà àti ẹgbẹ́ oríṣiríṣi àti bàbá wa Chief Sunday Igboho ló ṣe sọ pé tílẹ̀ Yorùbá bá dá dúró, gbogbo nítorí náà máa máa jàǹfààní ẹ̀. Òun lẹ̀ ń wo ìwọ náà wo bí òkè yẹn ṣe rí, ìwọ náà wo bó ṣe rí. Èyí tá à ń sọ nìyẹn o, tí ẹ̀ sọ pé ká ṣe ìdúró sínú Nàìjíríà tó ṣiṣẹ́ kankan, kò lọ hospital, kò lọ education, kò ní iléèwé. Ẹ̀yin náà wo bí abúlé ṣe rí, abúlé kan lélẹ̀. KOIKIMEDIA bringing the world closer to you.